Ẹ̀láwo Adédoyin dé níbẹ̀ ọ̀rọ̀ ní kí wọ́n bá lọ́mọ sí fásitì máa yọ o. Èrò bá méjì àmọ́ni o. Èrò bá méjì àmọ́ni ọmọ Adédoyin. Èrò bá méjì àmọ́ni aráalé ààyè. Ẹ̀fọ̀n náà bí láyọ̀ rí ààyè náà bọ́ ní tùbú. Lájọ́ nígbà mílẹ̀ mọ́ gbẹgbẹ́ ìdòmílẹ̀ kéwìlẹ̀. Ọ̀dà pàlọ́rùn kí orílẹ̀ yúrò ọ̀nà ráyè. Mẹ́láyà mẹ́jẹ̀ gbogbo mẹ́jẹ̀ káyọ̀ yọ̀ wú owó ní ètùtù eré bí ayẹyẹ náà bọ̀. Bẹ́ẹ̀ láwo ẹ̀láwo Adédoyin dé síbẹ̀ ọ̀rọ̀ ní kí wọ́n bá lọ́mọ nígbà tí jì máa yọ o. Ẹ̀láwo Ẹ̀láwo Adédoyin dé síbẹ̀ ọ̀rọ̀ ní kí wọ́n bá lọ́mọ sí fásitì máa yọ o. Orílẹ̀ ni o. Orílẹ̀ òòrùn ọ̀bùkún. Elégígún aróòtú pàdé yẹjẹ nílẹ̀bọ̀lú. Aládòdó orí ọrùn bàbá rẹ ló bí ọmọ. Ẹ̀fọn tẹ́wọ̀ ojú ààyè. Oníyọ̀wú eré ti dẹ́gbẹ̀lá. Oṣù mẹ́fẹ́rẹ́ lé ọ̀run bẹ́ẹ̀ láwo. Ẹ̀láwo Adédoyin dé síbẹ̀ ọ̀rọ̀ ní pípọ̀ bá lọ́mọ ní fásitì máa yọ o. Ẹ̀láwo Ẹ̀láwo Adédoyin dé síbẹ̀ ọ̀rọ̀ ní pípọ̀ bá lọ́mọ ní fásitì máa yọ o. Ọbí ọ̀dá nílé ìyá ọbí ọ̀dá nílé bàbá. Ọmọ ọ̀hún tó bá ló bẹ̀rẹ̀ kéde ráyè. Ogún òjò kú méjì ọ̀rọ̀ òjò lọ́hùn. Ọ̀dún tó ló fi méjì èjì ìgbòho kan ó fi èjì fún mọ́ omi bàbá rẹ̀ ní. Ẹ̀láwo Ẹ̀láwo Adédoyin dé níbẹ̀ ọ̀rọ̀ ní pípọ̀ bá lọ́mọ ní fásitì máa yọ o. Ẹ̀láwo Ẹ̀láwo Adédoyin dé síbẹ̀ ọ̀rọ̀ ní pípọ̀ bá lọ́mọ ní fásitì máa yọ o. Ọmọ òpópó yàrá àtòrí. Gbogbo owó rẹ̀ mọ ọmọ yẹn lọ́jà. Ọlọ́jà àtàbàyí ọjà ọjà òkú ọjà kiri gbẹ̀dẹ̀ ọjàrí gbẹ̀dẹ̀. Ọjà àtàkókò ọ̀nìyàn. Lọ́jà àkókò àmì lọ́kọ̀ òṣòro múra. Òtòṣì lówó kí hàn wíyì lọ́dọ̀ títí ọ̀nì ọmọ alákòókò jẹ̀jẹ̀lẹ̀ lérò gbẹ̀mù lérí kejì. Bóòlù yìí ọmọ. Ọba bóòlù yìí aró. Bẹ́ẹ̀ láwo. Ẹ̀láwo Adédoyin dé síbẹ̀ ọ̀rọ̀ ní pípọ̀ bá lọ́mọ ní fásitì máa yọ o. Ẹ̀láwo Ẹ̀láwo Adédoyin dé síbẹ̀ ọ̀rọ̀ ní pípọ̀ bá lọ́mọ ní fásitì máa yọ o. Mọ̀yẹ́ ẹlẹ́fẹ̀ òye lágbo. Mọ̀yẹ́ ẹlẹ́fẹ̀ òye lágbo. Lọ́bí bọ̀gàn bọ́yà nìyẹn. Láwọn ènìyàn yà ju ẹ̀rí wọ ọmọ lọ. Ẹ̀láwo Ẹ̀láwo Adédoyin dé síbẹ̀ ọ̀rọ̀ ní pípọ̀ bá lọ́mọ ní fásitì máa yọ o. Ẹ̀láwo Ẹ̀láwo Adédoyin dé. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò tòní. Ètò yín, ètò wa, àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò ti tòní. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí.
mo ń fi àsìkò yìí kí ààrẹ ìṣẹ̀ṣe láti orílẹ̀-èdè Italy wípé ẹ káàbọ̀ sórí ètò yìí. Mo dúpẹ́ púpọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, ẹ̀yin tí ẹ ti ń dá sí wa lórí ètò yìí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Lónìí, àwọn ohun tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò yìí, àwọn ohun tí ó ṣe pàtàkì ni, àwọn ohun tó ṣe kókó, àwọn ohun tó yẹ kí gbogbo wa ó mọ̀, tó yẹ kí a fi ọkàn sí. Gbogbo nǹkan kọ́ ni oògùn, ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kí gbogbo wa ó máa gbé. Àwọn ìgbésẹ̀ yìí ni àwọn ohun tí a fẹ́ sọ lórí ètò tòní. Ẹ jọ̀ọ́, mo fi àsìkò yìí ń bẹ gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí pé kẹ́ bá wa share ètò yìí, ẹ bá wa share. I'm using this opportunity to welcome you all to this great program, the deep research about Egbe Emere. I'm welcome you all the people from different countries. Our people from Brazil, from Canada, from US, from Italy, from Trinidad and Tobago. This program that I'm doing right now, is from Trinidad and Tobago. Please help me share this program so that other people will benefit from today's topic. Lẹ́ẹ̀kan sí, mo kí yín pé ẹ kú àbọ̀, mò ń bọ̀. Mama mi dàgbà, ó sórí ilé, ọ̀dà bí ọmọ abẹ́ lórí. Èrò bá mi kí àmọ́ mi. Ọ̀yà tọ̀gá, ọ̀yà lè fẹ́. Aṣíwájú Bọ́lákún, àbí ọ̀gá ilé ìwé, lórí bàbá. Èwo ni mo ní lé máa dàgbà ṣẹ́gbà? Òun ni ìwọ kókó sóko. Lórí ìgbẹ́mi náà lọ́mọ o, lọ́mọ mi dàgbà, ó sórí ilé. Bàtà bẹ́ẹ̀ lọ́mọ ẹgbẹ́ lórí. Orí mi, lómi náà lọ́mọ. Orí mi, lómi náà lọ́mọ. Lọ́mọ mi dàgbà, ó sórí ilé. Bàtà bí ọmọ ẹgbẹ́ lórí. Àdúrà máa ní gbẹ́mi lọ́mọ dàgbà. Àdúrà máa ní. Bàbá bá lọ bí ìdílé kòlókòtò náà. Olórí ilé ìpèpè. Olórí ilé ìpèpè ọ̀rọ̀. Òun ni ṣúgà ọ̀rọ̀ lè rórì. Ọ̀rọ̀ kùtù ọmọ ẹlẹ́gbọ̀n gbọ́dọ̀ yá òtètè sílẹ̀. Bọ́ọ̀ jíire mọ́ ọba tọrẹ bọ́ra. Lórí ìgbẹ́mi náà lọ́mọ. Lórí ìgbẹ́mi náà lọ́mọ o. Lọ́mọ mi dàgbà, ó sórí ilé. Bàtà bẹ́ẹ̀ lọ́mọ adé lórí. Orí mi, lómi náà lọ́mọ. Orí mi, lómi náà lọ́mọ. Lọ́mọ mi dàgbà, ó sórí ilé. Bàtà bí ọmọ adé lórí. Mo kí yín káàbọ̀ padà. Lẹ́ẹ̀kan sí, mo ń kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ jọ̀wọ́, mo fẹ́ fi àsìkò yìí, mo fẹ́ fi pàrọwà sí ẹ̀yin oníṣẹ́ ibi, ẹ̀yin oníṣẹ́ ìkà, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lo gbogbo fọ́tò
gbogbo àwọn fọ́tò programs wa, àwọn tí ẹ̀ ń lo fọ́tò ẹgbẹ́, tẹ́ ẹ̀ ń lo fọ́tò ọdún ìṣẹ̀ǹbáyé àti gbogbo àwọn fọ́tò iṣẹ́ tá à ń ṣe káàkiri, tẹ́ fi ń create àkáǹtì yín tàbí tí ẹ̀ ń lo orúkọ wa tẹ́ fi ń create àkáǹtì míì tí a ò mọ̀ sí. Mo ń fi àsìkò yìí láti pàrọwà fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ friend mi, tí ẹ wà nínú friend list mi, wípé ẹ jọ̀ọ́ tí anybody bá lo fọ́tò ọba àṣà tàbí fọ́tò àwọn iṣẹ́ tá a ṣe tàbí orúkọ ọba àṣà àgbáyé, tí wọ́n bá fi send a friend request sí yín, ẹ jọ̀ọ́ ẹ má accept ẹ̀. Yálà tí ẹ bá ti accept ẹ̀, ẹ unfriend wọn padà, nítorí ọba àṣà kọ́ o. Àti wípé tí anybody bá bá yín sọ̀rọ̀ lórí Facebook tí wọ́n lo àwọn fọ́tò àwọn programs wa, tí onítọ̀hún sọ pé ọba àṣà ló ń sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ ẹ pe phone number tí mo fẹ́ jù sórí afẹ́fẹ́ yìí. Mo lérò pé gbogbo ènìyàn ni wọ́n dá voice mi mọ̀ yàtọ̀. +234 080 33 70 2625 fún ẹ̀yin tẹ́ bá wà ní outside Nigeria. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá wà ní Nigeria, 080 33 70 2625. Tẹ́ bá pe phone number yìí tí ò bá lọ, ẹ add ẹ̀ lórí WhatsApp, nítorí pé ọ̀pọ̀ ìgbà ni a máa ń wà ní ìrìn àjò fún assignment ẹgbẹ́, torí ṣe ni à ń polongo ẹgbẹ́ káàkiri àgbáyé. Ẹ lè pe phone number yìí kó má lọ, ṣùgbọ́n ẹ add mi lórí WhatsApp kí ẹ bá mi sọ̀rọ̀ pé ṣé èmi ni mò ń bá yín sọ̀rọ̀. Yálà tó bá ní phone number tí onítọ̀hún bá fi sórí, tó bá send sí yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi send phone number yẹn sórí WhatsApp tí mo sọ yìí. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni à ń rí tí wọ́n lo àwọn fọ́tò program ẹgbẹ́ tá a ṣe létí òkun, tí wọ́n lo àwọn fọ́tò gbogbo àwọn program tí à ń ṣe káàkiri tí wọ́n fi ń lo jìbìtì, tí wọ́n fi àwọn program yìí lu jìbìtì, tí wọ́n fi ń lo 419 fún àwọn èèyàn, àtàwọn program ọdún ìṣẹ̀ǹbáyé àgbáyé tá à ń ṣe, àti àwọn program ọdún odò ìyá. Gbogbo àwọn tí wọ́n lo àwọn fọ́tò yìí lórí Facebook àti lórí WhatsApp group àti other media, ẹ jọ̀ọ́ anybody tí ẹ bá ti lè rí, ẹ bá mi gbìyànjú láti interview onítọ̀hún, kẹ́ gba phone number ẹ̀, kẹ́ send ẹ̀ sí orí number tí mo pè jáde yìí. Fún gbogbo ẹ̀yin tí ẹ wá ń ṣe nǹkan wọ̀nyí, mo nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà ọwọ́ pálábá yín ó máa ségi, nítorí pé tí a bá rí yín gbámú, ẹ máa fojú kan ba ilé ẹjọ́. Ìdí tí ẹ fi ń ṣe nǹkan wọ̀nyí, ẹ ò ṣe kúkú lọ máa ṣe prógrámù titi yín kẹ́ lè máa fi orúkọ ara yín àti fọ́tò ara yín kẹ́ fi lo jìbìtì. Mo fi àsìkò yìí láti bẹ̀ gbogbo yín pé ẹ jọ̀ọ́ ẹ má borúkọ ọba àṣà àgbáyé, ẹ má borúkọ mi jẹ́. Ẹ má ta epo sí ààlà tí mo wọ̀. Kò sí ohun mìíràn tèmi mọ̀ ju ọ̀rọ̀ ẹgbẹ́, kò dẹ̀ sí ohun tí mò ń gbé káàkiri ju ọ̀rọ̀ ẹgbẹ́ lọ. Tí ẹnìkan bá pè yín lórúkọ ọba àṣà pé òun fẹ́ ṣògùn owó fún yín, èmi kọ́ o. Àwọn àǹfààní tí ẹ̀dá lè rí láti pàṣẹ ẹgbẹ́, àwọn ìṣòro tí ènìyàn ń dojúkọ láti pàṣẹ ẹgbẹ́, àwọn ìtúsílẹ̀ tí ẹ̀dá lè rí láti pàṣẹ ẹgbẹ́, òun ni ọba àṣà àgbáyé ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ wà nínú friend list mi lórí Facebook tàbí other groups, ẹ jọ̀ọ́ ẹ bá mi ní àkíyèsí pàtàkì lórí àwọn nǹkan tí mò ń sọ yìí.
nítorí pé ọ̀gbẹ́ni kan wà gbogbo fọ́tò tí mo ṣe káàkiri tí mo ń upload sórí Facebook gbogbo ẹ̀ pátápátá ló wà lórí àkáǹtì ẹ̀. Ó tún send friend request sí mi lórí WhatsApp group kan tí mo wà. Onítọ̀hún tún send gbogbo àwọn fọ́tò wọ̀nyí. Lára àwọn fọ́tò ọdún ẹgbẹ́ àgbáyé tí a ṣe létí òkun, onítọ̀hún ó tún wá kọ orúkọ ẹgbẹ́ rẹ̀, ó tún kọ sí wípé ẹgbẹ́ báyìí báyìí. Nítorí pé mi ìfẹ́ dárúkọ onítọ̀hún nítorí pé ìwádìí ń lọ lórí onítọ̀hún. Láìpẹ́ láì jìnnà ọwọ́ á tẹ onítọ̀hún, a sì fi ojú irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ hàn lórí afẹ́fẹ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn mi kẹ́ bá mi share ètò tòní. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó lọ pẹ̀lú ìkìlọ̀ yìí kó lè di fífi hàn fún gbogbo ènìyàn. Lẹ́ẹ̀kan sí mò ń kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ má bínú pé táìmù tí ètò yìí bọ́ sí, a máa ṣètò yìí lọ́jọ́ Sunday tàbí lọ́jọ́ Monday. Tí a ò bá ní àǹfààní àti ṣe lọ́jọ́ Sunday, a máa ṣètò yìí ní ọjọ́ Monday. Àkókò tí à ń ṣètò yìí nítorí ìlú tí mo wà níbí, táìmù ìlú tí mo wà yìí ó yàtọ̀ sí táìmù ti orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí ìlú Trinidad and Tobago ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ló fà á tí táìmù yìí ò lè fi bọ́ sí àkókò tí a máa ń ṣe. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa kú àbọ̀ sí orí ètò tòní. Orúkọ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, orúkọ mi ni His Majesty Ọba Àṣàgbèmí Tèmíadára Aríwàjoyè Fàṣàgbádé kínní Àmọ̀tẹ́kùn kejì Ẹ̀rù Jẹ̀jẹ̀ of Akoko Land, Ààrẹ Ọba Àṣà Àgbáyé, King of Ẹgbẹ́ Emèrè Worldwide. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé a kú àbọ̀ sórí ètò tòní. Ètò tí ò ní lórí àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè. Kókó tí a ó máa gbé yẹ̀wò lónìí òun ni a pè ní àmì àti àpẹẹrẹ, mark and sign. Mark and signs. Àmì àti àpẹẹrẹ ni àwọn ohun tí a ó máa gbé yẹ̀wò lónìí. Ẹ jẹ́ kí a kọ́kọ́ mú àmì. Àmì tí a ó máa sọ̀rọ̀ nípa rẹ̀ gangan ni ohun tí a ń pè ní àmì ara. Àmì ara. Àmì ara yìí ó tún pín sí ọ̀nà méjì. Àmì ara tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó pín sí oríṣìí ọ̀nà méjì. Àmì àkọ́kọ́ tí a máa kọ́kọ́ gbé yẹ̀wò lára àmì méjèèjì yìí, òun ni à ń pè ní àmì àmútọ̀runwá. Àmì àmútọ̀runwá. Àmì àmútọ̀runwá yìí a tún lè pè ní àmì ẹgbẹ́. Nítorí pé ẹgbẹ́ ènìyàn tí a ń pè ní heavenly mate, tá ń pè ní ẹgbẹ́ ọ̀run, ẹgbẹ́ ènìyàn yìí ló máa ń fi àmì yìí sí ara ènìyàn wá láti ọ̀run wá sílé ayé. Kò sì sí ẹ̀dá alààyè kan tí ò ní àmì yìí lára. Yálà ó farahàn orí ibi tí ó wà tàbí kò farahàn, kò sí ẹni tí kò ní àmì yìí lára. Àmì yìí tá bá ṣe àkíyèsí, tá bá wo gbogbo ara wa, ó ṣeé ṣe ká ṣe àkíyèsí ká rí pé àmì kékeré kan
ó kọ́ máa rí kékeré báyìí tó máa ń dúdú, ó máa ń sábà wà lára wa. Ẹlòmíràn ó lè wà níbi imú, ẹlòmíràn ó lè jẹ́ wájú orí, ẹlòmíràn ó lè jẹ́ ẹ̀gbẹ́ etí, ẹlòmíràn ó lè jẹ́ àyà, ẹlòmíràn ó lè jẹ́ ẹ̀yìn ọwọ́ tàbí abíyá tàbí ẹ̀gbẹ́, ẹlòmíràn lè jẹ́ orí okó, ẹlòmíràn lè jẹ́ ẹsẹ̀. Ibikíbi ni àmì yìí lè wà. Ó sì lè wà lẹ́yìn ènìyàn. Àmì ọ̀run la máa ń pè é, tí ń ṣe àmì àmútọ̀run wá, àmì ẹgbẹ́ ni. Àmì yìí ṣe pàtàkì gan fún ènìyàn, nítorí pé ibi tí agbára ènìyàn wà gangan ni àmì yìí wà. Àmì yìí ṣe àpẹẹrẹ pé ibi báyìí ni agbára èèyàn wà. Kò wá sí ẹni tí àmì yìí bá wà lára rẹ̀ tí ó yí hàn, tó fi ara hàn, tí ò fara pamọ́, tó fara hàn jáde, kò sí ogun ayé tó lè borí onítọ̀hún. Àwọn ènìyàn lè gbógun, ṣùgbọ́n kò sí ogun ayé tí ó lè borí irú ẹ̀dá bẹ́ẹ̀. Àmì yìí ó máa wá ń lọ pẹ̀lú ìfúnra. Àmì yìí ó máa ń mú ìfúnra lọ́wọ́. Àmì yìí pẹ̀lú ìfúnra méjèèjì ni wọ́n jọ máa ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ara wọn. Ẹ jẹ́ ká sì dúró ní ibẹ̀ náà, a sì tún máa padà sí orí àmì yìí. Àmì kejì òun la ń pè ní àmì ayé. Àmì ayé yìí kì í farahàn rárá. Àfi àwọn tó bá lójú ẹ̀mí, àwọn tó bá lójú ẹ̀mí tàbí àwọn tí wọ́n bá jẹ́ ní ẹ̀mí, tí Olódùmarè máa ń fi nǹkan hàn fún, tàbí nínú ìwádìí báyìí, ó ṣeé ṣe kí a rí ká mọ ẹni tí irú àmì yìí wà lára rẹ̀, tàbí kí a ṣini lójú ẹ̀mí ká mọ̀ pé àmì ayé wà lára irú ẹ̀dá báyìí. Àmì ayé yìí, àwọn tí ayé máa ń sábà fi àmì yìí sí lára, àwọn tí wọ́n bá ní ògo, tí wọ́n jẹ́ ni tó jẹ́ ológo ọmọ, tó jẹ́ ni tó ní bright or glory destiny, tí destiny ẹ̀ ó jẹ́ destiny tí ó mókìkí lọ́wọ́, ni wọ́n máa ń sábà ń fi sí lára. Àmì ayé yìí ó jẹ́ àmì búburú. Ẹni tí ayé bá ti fi àmì yìí sí lára àti ṣe rere irú ẹ̀dá bẹ́ẹ̀, ó máa ń pẹ́. Àti níláárí fún irú ènìyàn bẹ́ẹ̀, ó máa ń pẹ́. Àmì yìí sì tún máa ń bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ sínú ara ènìyàn. Ó ṣeé ṣe kó bí àìníláárí, ó ṣeé ṣe kó bí àìtẹ́gbẹ́, ó ṣeé ṣe kó bí àìjẹ́ ènìyàn láyé, ó ṣeé ṣe kó bí oríṣiríṣi ènìyàn. Ẹni tí ayé bá ti wá fi àmì yìí sí lára, tí onítọ̀hún tó bá kúrò ní ìlú kan bọ́ sí ìlú mìíràn, àwọn àgbàlagbà tí ó bá wà ní ìlú yẹn, ìyẹn àwọn ẹlẹ́yẹ tó bá wà ní ìlú yẹn, kété tí wọ́n bá ti lè rí àmì yìí, ibi tí wọ́n bá iṣẹ́ dé níbi tí ìlú tó ti kúrò, àwọn wọ̀nyí á tún bẹ̀rẹ̀ iṣẹ́ náà láti ibẹ̀, nítorí àmì ayé ti wà lára ẹ̀. Kò sí omi tàbí kàìnkàìn tí a lè fi wẹ àmì yìí kúrò. Àfi tí a bá dìtẹ́tì pé àmì yìí wà lára wa, yálà a ṣe ìwádìí,
yálà àwọn awo wọ́n bá wa fi Ifá tọ̀ ọ́ tàbí wọ́n bá wa fi ẹ̀rìndínlógún tọ̀ ọ́ tàbí àwọn wòlíì tí wọ́n jẹ́ wòlíì òótọ́ tí wọ́n ní ojú ẹ̀mí wọ́n rí ìran wọn Olódùmarè fi hàn wọ́n pé àmì ayé yìí wà lára ẹni yìí tàbí àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá tòótọ́ nínú àdúrà wọn wọ́n ṣe é ṣe kí wọ́n fi hàn wọ́n pé àmì ayé wà ní irú ara ènìyàn yìí àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí a lè gbà láti ṣe ìwádìí. Tí a bá ti mú rí àmì yìí tí a ti mọ ipá àmì yìí wà lára wa nínú kí a ṣe ètùtù ká fi bẹ àwọn àgbà kí wọ́n mú àmì yìí kúrò lára wa tàbí kí àwọn ọlọ́gbọ́n onímọ̀ kí wọ́n ṣe ọṣẹ fún wa tá a lè fi wẹ àmì yìí dànù. Tí a bá wẹ àmì yìí dànù ká sátọ̀ ẹgbẹ́ wa lọ. Nítorí pé ẹni tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ tí kò fi ẹgbẹ́ rẹ̀ ṣeré tí ayé bá fi irú àmì yìí sí lára tó bá wẹ àmì yìí kúrò tí ó bá di òpó ẹgbẹ́ rẹ̀ mú pẹ̀lú ohunkóhun tí ìgbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́ dandan ni ó ní láti bọ́ lọ́wọ́ ayé. Ètò tí à ń ṣe yìí kí n fi àǹfààní yìí sọ kì í ṣe ètò nípa ẹ̀sìn. Ètò ẹgbẹ́ tí mò ń ṣe yìí ní ìṣètò nípa ẹ̀sìn. Bóyá ènìyàn ní láti jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tàbí ẹ̀dá ní láti jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ tàbí ènìyàn ní láti jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, mi ò sọ ọ̀rọ̀ nípa ẹ̀sìn. Nítorí ẹgbẹ́ kò dúró lórí ẹ̀sìn kan, gbogbo ẹlẹ́sìn pátápátá òun ni ẹgbẹ́ wà, gbogbo ènìyàn tó sì wà láyé pátá òun ló jẹ́ ẹlẹ́gbẹ́. So èmi ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ìdí nìyí tí mo fi sọ pé ohun tí o bá ní ìgbàgbọ́ lé lórí tí ìgbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́. Ẹ já wá padà síbi àmì ọ̀run. Mo sọ pé àmì ọ̀run máa ń sábà ń ṣiṣẹ́ pẹ̀lú ìfúnra. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Àmì ara, àmì ọ̀run pẹ̀lú ìfúnra. Ẹ já wá lọ sí ìfúnra yìí. Ìdí tí àmì yìí fi mú ìfúnra lọ́wọ́, ẹni tí àmì ọ̀run yìí bá wà lára rẹ̀, ó máa ń sábà, pàápàá tí ó farahàn, ó máa ń sábà ní àwọn oríṣi ìfúnra tí mo fẹ́ mú ẹnu bà yìí. Ṣùgbọ́n tí ènìyàn bá ti ń fi ọkàn sí ìfúnra yìí, tí ẹ̀dá bá ń fi ọkàn sí ìfúnra yìí, ìfúnra yìí, nǹkan yìí, àmì yìí á wá máa increase sí, á máa dàgbà sí nínú iṣẹ́. Àmì yìí, oríṣiríṣi ìfúnra yìí á wá máa fà á fún ènìyàn. Ṣùgbọ́n téèyàn bá ti ń fi ọkàn sí, ó máa weak. Tó bá dẹ̀ ti weak, ó lè má ṣiṣẹ́ mọ́ bó ṣe yẹ kó ṣe ṣiṣẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí lẹ́ẹ̀kan sí, so ó lè má ṣiṣẹ́ bó ṣe yẹ kí ó ṣe ṣiṣẹ́. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Mo ń gbìyànjú láti share ètò yìí ni. Fún ẹ̀yin tí ẹ sọ̀rọ̀ nípa orin tí ẹ fẹ́ kí máa play. So
tí ẹ sọ̀rọ̀ nípa orin Ọ̀wọ̀ pé orin ìbílẹ̀ Ọ̀wọ̀ a máa ń play àwọn orin wọ̀nyí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tàbí tí ẹ sọ̀rọ̀ nípa orin Ifá, mo máa fi ọkàn sí láìpẹ́. Ẹ máa gbọ́ àwọn orin Ifá síwájú àti síwájú sí lórí ètò yìí. Ìfúnra, àwọn àgbà máa ń sábà ń pa lówe pé ìfúnra lóògùn àgbà, pé pásá ò fúnra pásá jáná, àjà ò fúnra àjà jìn, onílé tí ò bá fúnra ó ṣeé ṣe kí olè ó kó irú wọn lẹ́rù lọ. Àmì ọ̀run yìí ló máa ń fa ìfúnra fún ènìyàn pẹ̀lú àwọn ìwádìí wa. Ó ṣeé ṣe kí ènìyàn fẹ́ jẹ oúnjẹ yìí ó lè jẹ́ oúnjẹ òkèlè tàbí kó jẹ́ rice. Ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ kọ́ ló ṣe oúnjẹ yìí tàbí ìwọ fúnra rẹ ló sè é, nítorí oúnjẹ tí o sè, yálà o ṣe oúnjẹ yìí tán, o bo oúnjẹ yìí o gbé sórí tébù, ó ṣeé ṣe kí àwọn abara méjì, àwọn tí wọ́n lè wọnú ilé tí ẹ̀dá ò ní fojú rí, ó ṣeé ṣe kí wọ́n ti wá fi májèlé sínú oúnjẹ yìí. Wàá dẹ̀ máa wò pé ìwọ fúnra rẹ ló ṣe oúnjẹ yìí. So tàbí o lọ kí ènìyàn, wọ́n fún ẹ lóúnjẹ, ó ṣeé ṣe kó jẹ oúnjẹ, ó ṣeé ṣe kó jẹ omi. Bó ṣe fẹ́ jẹ oúnjẹ yìí, ráìsì tó máa kọ́kọ́ bù tàbí òkèlè tó máa kọ́kọ́ bù, ó bu òkèlè yìí, ó mú lọ sẹ́nu, ó jábọ́, tàbí ráìsì yìí dànù sílẹ̀ tàbí ó dà sí ẹ lára. Èyí ṣe àpẹẹrẹ pé oúnjẹ yìí ó léwu fún ẹ láti jẹ. Ó lè jẹ́ ìwọ fúnra rẹ ló sè é. Ohun tó yẹ kó ṣe ni kí o fi oúnjẹ yẹn sílẹ̀, torí àmì ọ̀run yìí ó ti fún ẹ lára. Tó bá ti ń fi ọkàn sí nǹkan wọ̀nyí, àmì yìí á máa túbọ̀ fún ẹ lára jù bẹ́ẹ̀ lọ, á máa dàgbà sí. Ó ṣeé ṣe kó jẹ́ omi ló fẹ́ mu tómi yìí dànù, má fagídí mu omi náà. Ó ṣeé ṣe kí o máa lọ síbi kan, yálà ó fẹ́ lọ kí ènìyàn nílé tàbí òun lọ sí ibì kan, ó gbá ẹsẹ̀ mọ́lẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ ẹsẹ̀ òsì, ó ṣeé ṣe kó jẹ́ ẹsẹ̀ ọ̀tún. Nítorí àwọn ẹlòmíràn ní ìgbàgbọ́ wípé tẹ́nìyàn bá ti gbá ẹsẹ̀ ọ̀tún mọ́lẹ̀ wípé ohun tó dáa ni, pé téèyàn bá kan ẹsẹ̀ òsì pé ohun tí ò dáa ni. Àwọn ẹlòmíín nígbàgbọ́ pé téèyàn bá kan ẹsẹ̀ òsì lóhun tó dáa, pé téèyàn bá kan ẹsẹ̀ ọ̀tún pé ohun tí ò dáa, nítorí pé wọ́n sọ pé ẹsẹ̀ kan jẹ́ ẹsẹ̀ bàbá, ẹsẹ̀ kan jẹ́ ẹsẹ̀ ìyá, àti ìyá àti bàbá kò sí léyìí tí ò dáa nínú méjèèjì. Ìgbàgbọ́ tèmi ni pé tó bá ń lọ síbi kan tó gbá ẹsẹ̀ mọ́lẹ̀, fúnra síbi tó ń lọ yìí, yálà kó o padà sílé tàbí kí o fi ọkàn sí wípé ó ṣeé ṣe kí nǹkan kan ṣẹlẹ̀ níbi tí ò ń lọ yìí, kó fúnra. Ohun tí àmì ara yìí sọ fún ẹ nìyí. Tàbí ò ń lọ sí ibì kan, ò ń jáde lọ sí ibì kan pàtó, bó o ṣe jáde síta tó ń lọ tàbí ó kù díẹ̀ kó débẹ̀, nǹkan kan fò sí ẹ lójú, ojú ẹ bẹ̀rẹ̀ sí ní wá omi. Ó ṣeé ṣe kó jẹ́ pé àmì ara yìí ló fún ẹ lára, tàbí kó jẹ́ àwọn ẹgbẹ́ rẹ ló kí ọwọ́ bọ̀ ẹ lójú kó ba lè padà sílé. Ẹ fúnra kí ẹ má bàa jì sí ọ̀fìn ayé. Tàbí òun jáde lọ, ó fẹ́ lọ ibì kan, ó dédé bẹ̀rẹ̀ sí ní wúkọ́,
ikọ́ tí ò hó ẹ tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní húkọ́ tí kọ́ yìí pọ̀ gan, ṣe ló yẹ kó o padà sílé. Àmì yìí ń fún ẹ lára ni. Tàbí ìwọ tí o jáde kúrò nílé, kò sí nǹkan kan tó ṣe ẹ́, o dójú ọ̀nà, ìgbẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ẹ́. Kó ló di pé o débi tó ń lọ yẹn, o ti yàgbẹ́ tó ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta tó tún wá jẹ́ ìgbẹ́ ṣòro, ṣe ló yẹ kó padà sílé. Ó yẹ kó mọ̀ wípé àmì fún ẹ lára ni pé ewu ń bẹ lóko lógẹ́ ibi tó ń lọ yìí. Ẹ nídìí láti fúnra. Tàbí òun lọ, orí dédé ń fọ́ ẹ lójú ọ̀nà tí ò fọ́ ẹ tẹ́lẹ̀, ẹ̀fọ́rí yìí pọ̀ gan-an, tàbí òtútù kàn kọlù ẹ́, ṣe ló yẹ kó padà sílé. Ṣe ló yẹ kó mọ̀ yìí pé ewu ń bẹ níbi tí òun lọ yìí. Tàbí òun jáde lọ síbi kan, tàbí òun travel. Ẹ jọ̀ọ́, eléyìí tí mo fẹ́ sọ yìí, mo fẹ́ kí ẹ jẹ́ ká fi ọkàn sí. Òun travel tàbí òun lọ síbi kan, mọ́tò tí tó gbé tó start láàárọ̀ tí nǹkan kan ò ṣe, òjòjọ́ ọ̀nà mọ́tò yìí bàjẹ́, owó ojú tó ohun tó ṣe mọ́tò yìí tì, ṣe ló yẹ kó o padà sílé, tàbí kó ní sùúrù fún mọ́tò yẹn fún bíi wákàtí kan. Wàá mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ibì kan fẹ́ ṣẹlẹ̀ lójú ọ̀nà. Òun ni àmì ara yìí ló fi ń fún ẹ lára. Tàbí ó sì lè fẹ́ jáde lọ síbi kan, ìwọ ò gbé mọ́tò, ó fẹ́ wọ mọ́tò, ó dúró lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà títí mọ́tò ò tètè gbé ẹ. Mọ̀ yí pé àmì ara ló ń fún ẹ. Tàbí o fẹ́ lọ sí ibì kan, ibi tó fẹ́ lọ yìí, yálà o débẹ̀, ìjókòó ènìyàn kan ṣoṣo, síìtì kan ṣoṣo ni ó kù. Síìtì yẹn, ìwọ pẹ̀lú èèyàn méjì wà tàbí mẹ́ta bẹ̀rẹ̀ sí ní dun síìtì yẹn, má fi agídí bá onítọ̀hún dùn ún, yọ̀ọ̀dá fún. Tàbí o ti jókòó sínú mọ́tò kan, bóyá o gbé báàgì yẹn síbẹ̀, ó wá sáré lọ tọ̀, kó tó dé ẹlòmíì ti gbé báàgì yẹn kúrò níbẹ̀, ó ti jókòó sí. Má fi agídí bá onítọ̀hún jà. Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó fẹ́ gba ikú ẹ̀ kú ní irú ẹ̀dá bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé áńgẹ́lì kan tàbí ẹgbẹ́ ló wá láti pé kó lè gba ikú ẹ̀ kú, kó lè jà fún ẹ. Àmì ọ̀run tó wà lára ẹ, òun ni ó ń fún ẹ lára. Ẹ jọ̀ọ́, ẹ já fi ọkàn sí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ó ṣeé ṣe kí ẹ̀mí gangan fúnra rẹ̀ bá ẹ sọ̀rọ̀ nínú ọkàn. Ó ṣeé ṣe kí ẹ̀mí ẹ bá ẹ sọ̀rọ̀ nínú ọkàn wípé ibi tó ń lọ yìí, má jáde, ó léwu. Tẹ̀lé ohun tí ẹ̀mí yẹn sọ fún ẹ. Ó dẹ̀ lè ṣeé ṣe kó gbóhùn létí ẹ wípé ibi tó ń lọ yìí, má lọ. Tẹ̀lé ìgbóhùn yìí, tẹ̀lé ohùn tó bá ẹ sọ̀rọ̀. Àwọn ẹgbẹ́ rẹ ni ò fi ẹ́ sílẹ̀. Ó lè máa lọ kí wèrè kó sọ pé wèrè ó ti ń lọ, wàá kábùkù bọ̀ níbi tó ń bọ̀, yá padà sílé. Wo oríṣiríṣi ọ̀nà ni ẹ̀mí ọ̀run yìí lè fi fún èèyàn lára. Ẹ jẹ́ kí gbogbo wa pátápátá, ẹ jẹ́ ká ní ẹ̀mí àkíyèsára. Ẹ jẹ́ kí gbogbo wa pátápátá, ẹ jẹ́ ká ní ẹ̀mí àkíyèsára. Ó ṣe pàtàkì fún ènìyàn. Mo wá fi àsìkò yìí láti pàrọwà fún gbogbo ènìyàn pátápátá wípé ẹ gbìyànjú láti ṣe ìwádìí ara yín. Ẹ ṣe ìwádìí irú agbára tí Olódùmarè fún yín. Ẹ ṣe ìwádìí ara yín, ẹ wá gbogbo ara yín, ibi tí àmì
dúdú yẹn wà, ẹlòmíì lè tóbi díẹ̀, ẹlòmíràn lè jẹ́ kékeré. Ẹni káwọn èèyàn bá yín wo ẹ̀yìn, tẹ́ bá ti wá rí ibi tó bá wà, ẹ mọ̀ pé ibi tí Olódùmarè fi agbára yín sí nìyẹn. Ẹ má fi bá ẹ̀dá alààyè kan ṣeré, kódà ẹ má fi bá ìyàwó tàbí ọkọ yín ṣeré, nítorí àwọn ènìyàn máa ń wádìí ibi tí agbára ènìyàn wà láti bà á jẹ́. Ẹ jọ̀ọ́, irú àwọn kan wọ̀nyí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ fún ènìyàn. Ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ fún ènìyàn láti ṣe ìwádìí ara rẹ̀. Mo wá ń kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ọmọ Ọjọ́rá nílùú Èkó, ẹ kú ọjọ́ mẹ́ta. Gbogbo ẹ̀yin babaláwo tí ẹ darapọ̀ mọ́ wa tájọ ṣètò tòní, mo wí pé àbọ̀rú àbọ̀yè o. Mo kí gbogbo yín pátápátá, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Lára àwọn ìmọ̀ tí a rí látọ̀dọ̀ yín yà ń ṣíà fún gbogbo àgbáyé. Gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo, mùsùlùmí òótọ́ tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Àti gbogbo ẹ̀yin onígbàgbọ́ tòótọ́, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Bẹ́ẹ̀ náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aláwo tòótọ́ tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí, tẹ́ ẹ̀ ń ṣe 419, tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ gbogbo yín. Lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀ọ́ gbogbo ènìyàn tí ẹ bá rí fọ́tò tí Ọba Àṣà wà tàbí tó jẹ́ àwọn fọ́tò prógrámù wa, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi ṣe ìwádìí onítọ̀hún, ká lè rí irú ènìyàn náà, ká lè rí mú, kọ́wọ́ lè tẹ irú ẹ̀dá bẹ́ẹ̀. So ẹ máa bá mi ṣe ìwádìí. You can come and have your seat. So ẹ máa bá mi ṣe ìwádìí, ẹ jọ̀ọ́, ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a jọ ṣètò lónìí. Gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ ọmọ tí a jọ ṣètò lónìí, mo kí gbogbo yín pé múso. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run á dúró tì yín. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn ò ní fi yín sílẹ̀. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn ò wá ní farapamọ́ jẹ yín níyà. Ogun ayé ò ní borí yín lábẹ́ bó ti wù kó ti rí. Ojú ò wá ní ti gbogbo yín pátápátá o. Mo ń kí gbogbo ẹ̀yin ènìyàn wa, gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ ọmọ pàápàá, gbogbo ẹ̀yin tí ẹ ti dúró tì wá, tí ẹ bá wa ń polongo festival àti bí a ṣe ń polongo ẹgbẹ́ káàkiri gbogbo àgbáyé. Gbogbo ẹ̀yin tẹ́ fún wa ní support, gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Láti orílẹ̀-èdè Brazil, orílẹ̀-èdè Trinidad and Tobago, orílẹ̀-èdè Cuba, orílẹ̀-èdè Mexico, orílẹ̀-èdè Italy, Canada, London, orílẹ̀-èdè Amẹ́ríkà àti káàkiri gbogbo orílẹ̀-èdè, gbogbo yín pátápátá ni mò ń dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́, mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin ènìyàn kí ẹ máa bá mi fi sínú àdúrà, torí gbogbo èyí tá à ń ṣe yìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bí nínú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onílara òun ni a ní. Ẹ jọ̀ọ́, ẹ máa bá mi fi sínú àdúrà wípé ẹnikẹ́ni tó bá ń gbógun tì wá, kí irú ètò yìí má lè tẹ̀síwájú mọ́. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run kó fi àjùlọ kó fi hàn onítọ̀hún. Bí mo dẹ̀ ṣe wí yìí, bẹ́ẹ̀ náà ni yóò ṣe rí. Lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a jọ ṣe ètò yìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́, ẹ bá mi lọ sí orí YouTube, ẹ táìpù World Ẹgbẹ́ Festival. Tẹ́ bá ti táìpù ẹ̀, ó máa gbé gbogbo episode program yìí tá a ti ṣe láti episode 1 títí dé episode 28 tí a wà yìí. Ó máa gbé gbogbo program yìí jáde fún yín. Ẹ máa ní àǹfààní láti wò ó àti pé láti mọ ibi tí a bá ètò yìí dé. Fún gbogbo ẹ̀yin tí ẹ ń bẹ̀rẹ̀ ètò yìí pé ó yẹ ká ní English version, lágbára Ọlọ́run, láti inú oṣù kìíní from January, so a máa bẹ̀rẹ̀ English edition. So gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ ìwé nípa ọ̀rọ̀ ẹgbẹ́, lágbára Ọlọ́run, nínú ọdún tí a fẹ́ bọ́ sí yìí, tó Olódùmarè tó bá gbà fún wa, tó dẹ̀ dá ẹ̀mí wa sí,
tayọ ọdún náà a máa ṣe ìwé àṣírí ìjìnlẹ̀. So a máa ṣe ní English, a máa ṣe ní Yorùbá. Láti episode 1 sí episode 10 ó ti wà ní ilẹ̀. So a máa gbé jáde tí ó bá dọdún tó ń bọ̀ lágbára Olódùmarè. Ẹ ṣeun púpọ̀ púpọ̀, mo dúpẹ́ o. Músò o.